àti wípé níbo lẹ ti rà torí mo mọ̀ pé àníwọ̀n kan báyìí ní pharmacy wa. Ló ti tẹ̀kọ́ fún mi ìgbà tí mo mú dé pharmacy ní ìsàlẹ̀ wọ́n sọ pé àwọn ò ní àwọn oògùn eléyìí that's why tí mo ṣe lọ sí street tó wà níbi ìsàlẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ lọ sí chemist kan bẹ́ẹ̀ ni mo ti lọ get ẹ̀ náà. Ẹ wo ẹ máa ní láti lọ get mi wá ẹ lè kóró nǹkan báyìí fún mi kí n lò no. And mind you we have nothing less than 15 minutes. So ẹ tètè lọ sí tẹ̀lé ẹ má wọlé ẹ ṣáà ẹ jọ lọ́kọ̀ kí ló ń ṣe máa Yeah, how are you? Báwo ni ọ̀rọ̀ àbúrò mi? Ẹ má worry, ó ti response to. Bẹ́ẹ̀ ṣe máa ní kéèyàn má worry ni ẹ ṣó ń bẹ́tà. Báwo ni? Bẹ́tà ẹ lójú pé má worry. Ẹ jọ̀ọ́. Sorry, file Mr. Dakongo. Mr. Dakongo. Okay. Yes. But clarity, so I'm not No, don't worry. You do that. Okay. All right. Ó ṣú ọkùnrin kan mọ̀ ẹ́ bí mo ṣe wòye kò lè ju 14 years. 17 years. Báwo ló ṣe mọ̀? Owó ìtìjú ọmọ 17 years. 6th time. A ní bí tó ti ń treat ẹ̀. Okay, ẹ mọ̀ kan, ẹ jẹ́ ká treat yín. Ẹ dúró ẹ fọ́nà ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ náà mo tó dọ́tọ̀. Ẹ wọ́n máa tẹ̀sí. Ẹ kọ́ bí àtẹ̀sí àwọn ẹ̀jọ́ tó lọ. Ẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ a ní bàtà tẹ̀sí ni o. Ìyàwó mi ló ṣe kókó ẹjọ́ tó lọ ẹjọ́ lọ bá mi àtẹ̀jẹ́. A lè máa wò yín báyìí. Ẹ fèmí sílẹ̀ mọ́ àwọn. Ẹ kì í gẹ̀ẹ́sì mi fọ́. Ẹjọ́ báwo? Ìtọ́sílẹ̀ ni pé ẹ máa tẹ̀ ká ní àbísí ọ̀hún. Dọ́kítọ̀, ẹ ṣe kí ni? Dọ́kítọ̀! Mi lórí igi ọ̀rẹ́ ọ̀fẹ́ ọ̀gá ògo. Ọ̀gá mi!
I swear. No, I shall not done. I'm not sure. And how are you? Fine. Come, how was school today? Fine. Èló gangan ló wọ́n sọ pé kí àwọn ìgbìmọ̀ kórè dá. Wọ́n ní káwọn ọmọdé dá 2,000, àwọn àgbàlagbà 10,000. And I feel it's too much, ó ti pọ̀ jù. Ọ̀nà o, 10,000 pọ̀ jù, ṣebí fún kórè ni. Tẹ́mi gan bá ní jù bẹ́ẹ̀ lọ màá ṣe. Ṣebí ṣe olúwa ni. Àmì o, tèmi náà gan á ṣe jù bẹ́ẹ̀ lọ. 10,000 ó kéré náà pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ń lù yìí. Gbogbo alamọ̀ pé nǹkan ti wọ́n. Dọ́là everybody ń pariwo mọ́. Ẹni tó bá ní jù bẹ́ẹ̀ lọ gan lè san. Ṣebí ṣe olúwa ni. Ṣé ni bàbá ìbílẹ̀ ń lọ́nu mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn látàárọ̀ ní ṣọ́ọ̀ṣì? Wọ́n lọ́nu mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣebí wọ́n ti rán Matthew kó lọ ra gàrí àtẹ̀pà fún wọn? Ẹ jọ̀ọ́ kí náà fẹ́ rán Matthew ju gàrí àtẹ̀pà yìí náà lọ. Nígbà tí èèyàn bá gbàwẹ̀ látàárọ̀ tó máa fi gàrí àtẹ̀pà tó máa fi break ẹ wá ní kí inú márùn-ún. Inú àrùn náà kò dẹ́ ṣe pé wọ́n rí ọ́fà o. Wọ́n ṣàrán àwọn èèyàn tó ń gbóúnjẹ wá fún wọn food stuffs lóríṣiríṣi but wọ́n reject ẹ̀. Ewu èmi ò mọ fún wọn. Ọlọ́run tó ti sú mi. Ó ti sú èmi o. Ẹ wo àǹtí, ṣé kí n sọ fún yín lóòótọ́? Ẹ má jẹ́ ká ti ara bàbá agboolé ṣẹ̀sùn rẹ̀. Ẹ lọ wá bàbá Matthew kí ẹ lọ gba gàrí àtẹ̀pà wọn wá. Ṣé gbọ́ kọ́dà? Bá ṣe ń sọ̀rọ̀ jàre 10,000 yẹn kò pọ̀ jù lọ́dọ̀ tèmi. Ó pọ̀ o. Tí Ọlọ́run bá bèèrè gan láṣìírí ju 10,000 yẹn I will do it because iṣẹ́ olúwa ni. Èmi gan gbàdúrà fún wọn tó kú lójú bẹ́ẹ̀ lọ máa ṣe. Bàbá jẹ́ kó wá sí ìmúṣẹ. Ìlérí ọmọ ìlérí. Ìlérí àṣẹ. Kí ló ṣẹlẹ̀? Ẹ mú gàrí ni. Ṣe bí akéde wípé ká gba àwẹ̀ ọlọ́jọ́ méjì. Kí ló ṣẹlẹ̀ sí yín lẹ́ẹ̀fi gbà? Bẹ́ẹ̀ ni sá, mo gbàwẹ̀ lánàá sá. Àmọ́ nígbà tí mo gbàwẹ̀ yẹn kò sí nǹkan tó fẹ́ fi break. Ẹ mọ̀ inú wa bẹ̀rẹ̀ sí ní ta mí. Matthew tó dẹ̀ máa ń help mi tó máa ń fún mi ní owó kò tètè dé. Ìgbà tó máa dé sí ó ti bọ́ sí late hour. Mo dẹ̀ tún try láti gbà náà láàárọ̀ ẹ̀ sá. Mo rí i pé inú ń kan mí. Ó má dẹ̀ lọ bọ́ sí nǹkan mi ò ní ò jẹ́ kí n mo fi ń break sá. Ẹ̀yin bàbá gbólé. Sá. Ṣé bẹ́ẹ̀ rí mi láyìíká lánàá? Tẹ́ ẹ bá tiẹ̀ ní nǹkan kan àbẹ́ẹ̀ rí Matthew tẹ́ bá ti rí mi ẹ dẹ̀ wá bá mi. Alàgbà ó ti máa fi break kò sí lọ́wọ́ mi o. Inú kí n mẹ́sàn-án fún inú pẹpẹ àbí kí n fún yín ní owó pé kẹ́ fi break. Aside that náà àwọn ọmọ ọjọ́ pọ̀ láyìíká lánàá tẹ́ máa súnmọ́. Gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ síra wa. Ṣe rí tó bá ti ṣe díẹ̀ kẹ́ wá rí mi. Màá fún yín ní nǹkan ẹ máa fi yẹn jẹun lọ. Tí Matthew tó ràn lọ́wọ́ bá rí gbogbo ẹ̀kọ́ ló láyé ọkà tí máa tọrọ ọkọ lọ́wọ́ ọmọ ọjọ́ tí yẹn bá ti tọ́ ẹ rí mi. Ẹ lálejò sá. Àlejò. Bẹ́ẹ̀ni sá. Wọ́n dúdè mí. Bẹ́ẹ̀ni. Kí ni ká wá ṣe náà? Kébìlì yẹn parí àdúrà tí mo ṣe nílé àǹsà. Màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
ẹ ṣe gan sa mi sọ. ẹ make sure pé rí mi ẹ wá rí mi ṣe. ọba òkè kì máa ń ṣe ibi ohun gbogbo sí ọlọ́dà gbogbo ẹ̀ gangan ti pọ̀ jù fún mi èèyàn kó jẹ́ pé ìní nìkan ni máa parí gógó. skúrì skúrì àwọn mo ti wá ẹ dábẹ́ tẹ́ ẹ mo ò rí ẹ ọlọ́run pé mo máa ká ẹ mọ́ bíbá ẹ. bọ́sọ̀ pé fọ́ǹbù ọmọ fọ́ǹbù mẹ́ẹ́ gbogbo àwọn ẹgbẹ́ pátápátá ló wà ní class lánàá tó ń tẹ̀sí assignment omi ò rí ẹ̀ náà. skúrì fún mi nọ́mbà kí n lọ fi play bàbá jẹ̀bú lónìí. ok nǹkan tó ń sọ ni pé mi ò mọ nǹkan tí mò ń sọ nìyẹn àbí sọ tí mi ò bá dé anybody mọ̀ ní gbogbo class mi ò ní dáwọ́ mọ̀ pẹ̀lú gbogbo pop-off tó ṣe sórí yẹn mi ò ní mọ̀ pé ìwọ ni tó tún black ó tún nírùngbọ̀n nà kí ló fẹ́. fún mi túṣọ wà òkè. no ó lè gbá túṣọ náà túṣọ tó ń sọ yẹn àwọn ti pọ̀ jù náà àwọn ẹgbẹ́ ẹ tó kù wọn ò lè gbá túṣọ báwo lè fẹ́ gbà máa fún ẹ ní 70/100 ìyẹn máa pí ẹ yes. skúrì kí ló tún sọ 70/100 kò sínú túṣọ. so nǹkan tó ń sọ fún mi ń sìn pé mi ò help ẹ àbí 70/100 ó fẹ́ gba túṣọ yẹn ń sìn ó fẹ́ kó gbogbo ìwé class lọ mi ò lè fún ẹ ní 2 túṣọ yẹn máa pọ̀ jù fún ẹ gba 70 kò dẹ̀ ṣe kíni kò dẹ̀ gbójú ń bẹ̀. skúrì báwo ló ń ṣe báyìí ṣé torí pé mo ra nǹkan wá fún ẹ lónìí ló ń ṣe báyìí ìwọ náà mọ̀ pé normal mo máa ń ṣe tó dáa fún ẹ wá fún ẹ níbọ̀ ó rí bẹ́ẹ̀ ní báyìí ni ó ti yẹ kò sí nǹkan kan lọ́wọ́ kò fún mi túṣọ yẹn kí n lọ fi play bàbá ó ti yẹ. túṣọ yẹn ló ń pariwo àbí bọ̀ túṣọ yẹn ti pọ̀ jù fún ẹ náà tí bá fún ẹ ń túṣọ ó ti bá gbó kíláàsì tán náà jẹ́ fún ẹ ní 70/100 kó dẹ̀ gbójú yẹn kọ́. skúrì ó ṣẹyẹ ó ṣẹyẹ gan kò yẹ kó máa lọ báyẹn ó dẹ̀ dùn mí gan ṣá kò yẹ kó máa lọ báyẹn ó dùn mí skúrì. kí ló ń sọmọ bọ́ọ̀ yìí náà. hello wá sí class mo tún ní màá help kárí ẹ màá fún ẹ ní 70/100 onítúṣùọ so fẹ́ kó gbogbo máàkì gbogbo inú class tán ni túṣùọ ti pọ̀ jù náà. anyway tó bá ti ronú tó bá padà wá o lè wá gba máàkì ẹ ó ti yé ẹ. bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. a gbóhùn àdúrà sókè a tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ a wá sọ fún olúwa wípé gbogbo ogun tó bá arábìnrin yìí wólẹ̀ ní wákàtí ọtí ọ̀wọ̀ yìí bó bá ti ń dìde kó má bàa dìde mọ́ àdúrà. jésù ọba jésù kristi máìkẹ́lì mímọ́ ọlọ́run báwa ṣe kúrò báwa mú kúrò ogun àìrí ogun àìṣedéédé tó wà nínú ìgbésí ayé ìránṣẹ́ rẹ̀ olúwa báwa mú kúrò ó gba ìtúsílẹ̀. ọlọ́run ọmọ ogun o gbogbo ogun tó bá ìránṣẹ́ ìwólẹ̀ ní wákàtí àti ọ̀wọ̀ yìí ní orúkọ jésù bó ti ń dìde ó dìde sínú ayọ̀. látòní lọ ẹ kó gba ìtúsílẹ̀ máìkẹ́lì mímọ́ ẹ kó gba ìtúsílẹ̀ olúwa ọlọ́pàá wa ṣẹ́gun ìránṣẹ́ rẹ̀ báwa ṣẹ́gun ìránṣẹ́ rẹ̀ báwa ṣẹ́gun ìránṣẹ́ rẹ̀ láti wákàtí ọ̀hún. kó ṣe bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ ọ̀run jésù olúwa wa. àmín àmín. ẹ ká sọ ma yes ma ẹ jọ bàbá gbólé ni mo ń bẹ̀rẹ̀. ó máa tó bí gbà ọ̀kan tó dé. mi ì lè sọ ọ ṣé ẹ fẹ́ rí wọn ni. mo fẹ́ rí wọn ní ọjọ́. ẹ jẹ́ kí n bá yín pè wọ́n. ok ẹ ṣé ma. a gbóhùn àdúrà sókè lẹ́ẹ̀kan sí a sọ fún olúwa wípé kí olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọba olùṣẹ́gun kó ṣẹ́gun ìwọlẹ̀ pátápátá kó má gbérí mọ́ látòní lọ ẹ gbàdúrà. Jehova Jésù Kristi Michael mímọ́ ọlọ́run ìyanu. olúwa àní gbogbo ogun tó ń bá ìránṣẹ́ ìjà olúwa má jẹ́ kó gbérí mọ́ má jẹ́ kó gbérí mọ́ ọlọ́run ìyanu. bí arábìnrin yìí ti wólẹ̀ yìí ní orúkọ Jésù ogun yìí kó má bàa dìde mọ́. ó ń rìn gan gbé o ó dàbí pé wọn ò tí ì ṣetán pẹ̀lẹ́ ní tọ́lọ̀ gbàdúrà fún yín. ok wọn lọ pray fún yín.
Alright, tán bá ti dé ẹjọ́ bá mi gbé fún un. ẹ ṣe jókòó dé wọn. Ẹ má bínú ẹ ká bá mi gbé fún un. Ẹ ṣe gan-an. ẹ wá kí lorúkọ sà. Mi ṣẹ̀ṣẹ̀ máa wá ibi ẹ bá ti ẹ lè sọ ọmọ pé Samuel. Bó ló náà kẹ́ gbé fún un. ẹ ṣe gan sà. God bless you. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A gbóhùn àdúrà tó kílẹ̀ pọ̀ sí. A sọ fún Ọlọ́run wípé ogun yìí ló ń fojú. Ẹ káàbọ̀. Ẹ wá àti Jésù Sọlá ẹ kú sí Olúwa ẹ ń jáde lọ. àná o torí mo rí pé ẹ tí ń bọ̀ látọ̀kan mo ṣe first time in church. Ó ní àlejò kan tó wá yan wa wọ́n ní Samuel orúkọ àwọn wọ́n ní kí n gbé gift yìí fún yín. Samuel. bẹ́ẹ̀ ni sá. Ok ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ṣe rí ẹrù yìí ẹ gbé lọ sí inú ilé yẹn ẹ dá síbẹ̀ kẹlẹ́ filẹ̀ filẹ̀. So ibi bíbá ilẹ̀ wà tó olùṣọ́ fi wá ní àyíká church. Kí ló ṣẹlẹ̀? Fi sùúrù. Ọ̀rọ̀ bàbá gbolé ni. Ọ̀rọ̀ yẹn ń kan mí lóminú. Mo ń try láti rò mi ò ríro. Èèyàn kan wá bàbá gbolé wá sáyìíká. Ẹlẹ́ẹ̀kejì tèmi máa rẹ̀ nìyẹn lélẹ̀. Mi ò gbọ́dọ̀ parọ́. Èmi náà gbé gift yìí lọ. Ó ní kí n bóun gbé fún wọn. Nǹkan tó wá yà mí lẹ́nu ni pé ìgbà tí bàbá dé tí mo gbé fún wọn bàbá ní kí n lọ trash ẹ̀ páwọn ò fẹ́. Trash ẹ̀ kẹ̀. How? Kí ló ṣẹlẹ̀? Báwo? Ìyẹn gangan ni kò yé mi. Ní bàbá gbolé tàjọ mọ̀ ìyẹn ni ò yé mi o. But ẹ dúró ná. Èèyàn tó gbé gift yìí àbí ẹrù yìí wá ṣé bọ̀bọ̀ náà ṣóga? Ọ̀gá. Kò lómi lára báyìí, ó slim. Slim person. The same person ó gbé gift wá fún bàbá mi wọ́n reject ẹ̀. Irọ́ ni o. Ọlọ́run. Ìyẹn gbogbo ló wá ń yà mí lẹ́nu. Ní bàbá gbolé tá mọ̀ wípé ebi ló máa ń jẹ́ kí bàbá gbolé máa gbàwẹ̀ ń gbogbo gbà. Bẹ́ẹ̀ni. Because oúnjẹ àárọ̀ ní bá tó sọ̀tọ̀ sóun bá ta lẹ́. Ní wọ́n máa tún wá rí èèyàn gbé irú nǹkan báyìí wá fún ọ tó máa reject ẹ̀. Oh, I don't know. Mi ò really put ẹ̀ dáadáa. Kí ló lè wá máa ṣẹlẹ̀ gangan báyìí tó ìpèsè ẹ̀rí mi mọ́? I don't know. Sista Gbémisọ́lá, ṣe fẹ́ gbàmọ̀ràn mi. Instead tẹ́ fi máa lọ da àwọn gift yìí nù, ẹ lọ fún àwọn ọmọ aláìní. Wọ́n á gbàdúrà fún yín, wọ́n á appreciate ẹ̀. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín o. Any point. Ó ṣe kí ni gbogbo màmá rí yín tó bá yà mọ́ ẹ lọ.
Ọlọ́run ṣàánú èèyàn ni o sórí géèmù yìí tó bá lọ wá lásán ọmọ inú mi máa dùn o torí kò sí nǹkan tí mi ò lè ṣe torí owó dúró. If you no making money is not making sense. ọmọ So tí géèmù yìí bá wà Ọlọ́run bá búra nǹkan tí màá kọ́kọ́ ṣe ìwọ máa kọ́kọ́ jọ lójú. ó yá ọlẹ́rù. I need láti lọ́dọ̀ studio. Normal torí gbogbo àwọn tó fún ní géèmù lánàá yẹn gbogbo wọn náà gbowó gbogbo wọn náà gbajẹ pátá ọmọ mo fọ ọmọ rẹ mi yẹ tó dúdú tó ní bọ́dì bíi tèmi báyìí ọmọ ó gbowó lánàá yẹn sẹ mo gbé tó o jọ balẹ̀ ra mọ́tò lò mo gbé. ó ò dẹ sọ fún mi gbàgbé o jẹ́ àlọ́. ó ní ìwà dágbére fún yín pé mo ti ń lọ sí ibi iṣẹ́ mi sá. Ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni sá. Ó tó yájú o kì í ṣe báyìí lọ. Dáàdi ṣé mo kí mo pẹ́ kí n tó lọ lánàá ìgbà tí máa dọ́nà tráfíkì yẹn ti pọ̀ jù so mo á wò pé bí a ti bá lè tètè lọ láàárọ̀ ẹ̀ máa lè bí tráfíkì yẹn sá. Wẹ́ òótọ́ ni ná but ṣọwọ́ kojú máa ro mí ẹ má rọrùn mi. ìwọ náà lẹ kéje mi. Adé tó lè pẹ́ dé sá. má pẹ́ sọmọ pé ẹ̀sìn ọ̀lẹ́ wà. mo rántí sá. ẹ má rọrùn mi ní pẹ́ dé sá. Ọ̀gá rẹ̀ máa tètè fi pé nígbà máa retí ẹ̀ òkè ọ̀gá olúwa sí ẹ lọ. Nígbà tí mo débẹ̀ wọ́n ní gbogbo gift tí mo ti máa ń kó wá fáwọn pé kí n lọ síbi tá ń dalẹ̀ sí kí n lọ kó ń bẹ̀. It means wọ́n máa ń trash gbogbo nǹkan tí máa kó lọ fún wọn. Don't be tired, Dad. Nítorí pé dáàdì ò gba nǹkan lọ́wọ́ ẹ lénìí. Kò mí ìwé pé wọn ò ní gbà lọ́wọ́ ẹ lọ́la. Àwọn àgbà ó kàn ṣe rí bẹ́ẹ̀ náà ni. Inú ṣì ń bí wọn ní, it'll be fine. Baby, I don't know what to do. Lóòótọ́ ni, àmọ́ àwa ni ò ní jẹ́ kó sú wa. Ṣé àmọ́ á sọ pé nítorí pé o ti ń gbé lọ, wọn kì í gbà, àwa nígbé lọ mọ́ ni. Because bàbá wa ni wọ́n, a dẹ̀ lè máa wò wọ́n kọ́ máa wù pa. He's still our father. Kò sí bọ́n ṣe máa porí ajá tí wọ́n ní porí ìkòkò tó fi ṣe o. Regardless, àwa ni àní jẹ́ kó sú wa títí tí wọ́n máa fi yọ́nú sí wa. We'll continue to do it. Okay. You know what? Don't go low, freshen up. Don't go low. Set your brain. Yeah. No rushing. Almost every week ni Samuel máa fi ń gbé nǹkan lọ fún Daddy tí wọn kì í gbà lọ́wọ́. Gbogbo wàhálà yẹn ti ń sùn. He's not happy about it. Ó dẹ̀ ń affect mi náà. Mo kàn ń encourage ẹ̀ níwọ̀n bá tèmi. But mo mọ̀ pé tó bá yá kò ní fẹ́ ṣe mọ́. Máa sún ìgbọ́dọ̀ sí ọ̀la. Ó ti ṣe díẹ̀ tí mi lọ. Ọjọ́ tí mo dẹ̀ lọ last time wasn't around. Nǹkan tí mi rò bí ká ṣe ni pé bí akẹ́tẹ̀lé wọn lọ síbẹ̀ next time tó máa ń lọ. So bí àtìláàdì bá rí yín, wọ́n máa fi ọwọ́ títí fi wọ̀ wọ́n láti accept àwọn nǹkan tó bá gbé lọ fún wọn. Àbí kí lè rò? Ó dẹ̀ tún ní ẹ̀ sọ. Bóyá nǹkan tí máa ṣe nìyẹn. Màá ní kó jẹ́ ká jọ lọ náà. Tá bá tiẹ̀ dé bẹ́ẹ̀. Tó bá rí mi, tó bá dẹ̀ jẹ́ kán fẹ́ bínú àmì, kán jọ bínú sáwà méjèèjì. Ẹ̀mí pé kó sún mi.
nítorí àwọn ìbá rí tó báyìí. Àwọ̀ wà tààrẹ̀ nǹkan tó inú ọkọ mi ò bá dùn báwo ni inú tèmi ṣe fẹ́ dùn. Àbúrò àwọn àkọsílájú mi á rọ̀ wọ́n lọ́kàn. Ẹ smile jàre yín mo yẹ ká máa lọ àbí ṣé mo rí. Mo ní àlá kan náà. Nínú ìwé ń bá tó rẹ̀ ọkọ̀ tó fẹ́ gbẹ̀mú kan. Ọtí èmi àti Mega 99 sọ òun ni pé Sunday yẹn ò lè work but Friday night wa ó ló ń wá òkè. That means pé praise night ló ráyè tiwa. Ló ráyè fún wa. Ó bẹ́tà. So àti ra màálù. Hallelujah. À ń sáré conclude ọ̀rọ̀ ìkórè wa náà ni àti gbé màálù gbogbo náà ti rí màálù tá a gbé sí ibẹ̀ yẹn. Dádì ó wá ku balance Mega 99 sà owó ẹ̀ kù 200,000 àbí? So àmọ́ bẹ́ẹ̀ ṣe máa help wa pẹ̀lú àwọn ará ìjọsà. Torí sọ pé jọ Friday ló máa ráyè fún wa. So ní Friday ló máa wá play Sunday yẹn kò lè work sà. So àwọn kọ́yà take over Sunday. Aláyọ̀ Melody singer sọ pé òun máa ráyè fún wa Sunday. Aláyọ̀ àbí? So ó kàn máa join àwọn choir yẹn. Sir, mo ní ká rán yín létí ni gbogbo àwọn tó promise wa ní check tó fẹ́ fún wa lówó tó fẹ́ fún wa ní nǹkan kó ètè bá wa hasten it up so that at preparation wa á lè tètè before that day. Ó lè speed up everything. Ọlọ́run tí ń gba ògo ẹ̀ náà ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ẹ̀ àwọn tó ṣèlérí owó tí wọ́n ti ṣe Délé Gold lóhùn akọrin ó ti mú ṣẹ́ẹ̀kì 500,000. Hallelujah. So ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ lẹ̀ ti rí wọ́n dẹ̀ tún ti gbé màálùú wá àtàkùn rẹ̀ sí 14 ìyẹn ti wà nílẹ̀ tí a máa ṣe. Àwọn tí ẹ wá sọ pé kí n pè yẹn Ọlọ́run á fún gbogbo wa ní okun àtàgbára ẹ máa fi rán mi létí ká máa pè wọ́n Ọlọ́run á dẹ̀ kú sí wọn nínú. Ẹ ṣe gan sa a ní ká rán yín létí náà ní sa ọgbọ́n ní sọ a ní ká rán yín létí náà ní sa inú àwọn ọ̀dọ́ inú wọn dẹ̀ dùn dáadáa àdèmọ̀pẹ́ lágbára Ọlọ́run àti agbára yín àjọ̀dún yìí ó máa dùn mà lára. Ẹ jẹ́ ká gbàdúrà. Àti iṣẹ́ ìbùkún tẹ promise àwa. Jehovah Jésù Kristi Bàbá wa àti Ọlọ́run wa. I already told you I will meet you in our usual place on Monday. Around 6 to 7 p.m. But this month, owó yẹn pọ̀. A máa ní láti wá nǹkan ṣe sí owó yẹn ti pọ̀ jù. What do you think? Okay, no problem. All right. Yes, honey. Ọmọ Ibo tó ń bá ṣe bísíǹsì yìí owó tá à ń sọ̀rọ̀ yìí pọ̀ púpọ̀. Baby, see, èmi àti Desmond ti wà ti pẹ́. Desmond lè dà mí tí wọ́n náà máa pọ̀ ti pẹ́. Má sọ bẹ́ẹ̀ o kò sẹ́ni tí ò lè dára wọn pàápàá jùlọ tó wájú ọmọ Ibo wo wọ́n lè pọ̀ mọ́ wọn nítorí owó. Ibo like owó. Ṣòwe ẹ̀ta máa ń pè ní ká gangan. Olèlé tó máa ń ṣe irú nǹkan tó ń sọ ẹ̀. Kò wá ń ṣe wípé ọmọ Ibo nìkan. Ṣé àríbi tí Yorùbá náà ti ń ṣe ni? Àbí àríbi tí Haúsá ti ń ṣe? Wo ó sáré pé Desmond ti jọ Yorùbá. Òun náà ti ń sọ̀rọ̀ bíi tiwa. Tó fọkàn balẹ̀. Kò sí nǹkan tó gbọ́. Ẹ tí yàrá máa bá ṣe business, ẹ̀yẹn máa wọ dáadáa ni. Desmond lè dá. Ṣé you get? Mo dà mọ́ gbọ́ mo kọ́ ọ̀rọ̀ mi jẹ kó má dàbí ẹni pé mo wà tribalistic but then kó tó sọ pé ó fi ọkàn tán àwọn èèyàn ládùúrú owó bẹ́ẹ̀ you have to be careful. Bébè nǹkan tí wọ́n máa bá mi ṣe ni pé 2 million naira tí mo sọ yẹn bá mi ṣe. ṣe ni. Bébè. Ó dá mo gbọ́. Bébè. Bọ̀dá
nígbà tí mo bá kígbe wọ́n wà níbi pẹpẹ tí pé wọ́n ń ọwọ́ gbàdúrà. Ọlọ́run ayọ̀ mi dákun jọ̀wọ́ gbọ́ wá túra mi. Bàbá gbọ́ wá túra mi. Ọlọ́run jọ̀wọ́ Jésù fetí sóhun ẹ̀bẹ̀ mi bí mo ti ń ké. ó ti mọ̀ pé iwájú ọ̀tá ni màá wà mo ń bọ Ọlọ́run mi jà ìjàkadì kádùrá mi ò lè tètè gbà. ológun náà àdúrà yín ọgbà. àmín. èyí náà ti mọ ti yín bẹ̀. kí lẹ wá ti jẹ báyìí. mi ò tí ì jẹun. ọ̀sán ńkọ́ kí lẹ jẹ. mi ò jẹun lọ́sàn-án náà ni mo ń sọ orí owó tó fún mi ní ọ̀sán pé kí n fi jẹun oníbàárà kan wọ àyíká ó dẹ̀ di dandan kí kọ́sàkọ́ ẹbí nǹkan tó máa sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe ìtọrẹ àánú owó tó fún mi yẹn ni mo fún oníbàárà yẹn. dádì ẹ bá má ṣe bẹ́ẹ̀ ṣe rí Ọlọ́run náà ti rí àníyàn yín pé owó pọ̀ lọ́wọ́ yín wọn bá nǹkan tẹ́ máa fi jẹun ló wà lọ́wọ́ yín ẹ bá má fún oníbàárà àgbàlagbà ní ó yẹ kẹ́ máa jẹun lásìkò lóòrèkóòrè ni torí oúnjẹ yẹn ó ní nǹkan tó máa dí inú ara yín and again nǹkan pàápàá nígbà tọ́rọ̀ ti sọ arí bẹ́ẹ̀ ṣé bó dẹ̀ yẹ kí lọ sọ́dọ̀ ya Bísí kẹ́ gbá oúnjẹ lọ́wọ́ wọn tí bá dé má dẹ̀ fún wọn lówó. Matthew mi ò lè lọ síbẹ̀ o. kí ló dé. àkókò ńgbà tí mi ò mọ bí àpò tiẹ̀ kan ṣe rí kí wá lọ jẹ gbèsè díẹ̀. dádì kò ṣe mí lè ṣe. báwo la kò mi ò bá ṣe rí tí mo fẹ́ dé tó fẹ́ sọ pé ẹ gba àwọn oúnjẹ tẹ jẹ sínú ni o tí má ní mi nílè sanwó ẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé irú ò lè ṣẹlẹ̀ ẹ má ṣe ayé lè ṣàgbàlagbà ní kí lẹ wá fẹ́ jẹ báyìí. yóò wá ṣe yanu yóò wá ṣe yanu. kí lẹ fẹ́ jẹ báyìí. ní tó bá ti fún mi náà ni màá jẹ. bọ́dádì kí tó lọ bá yín jẹ́ tó ń jẹ tẹ́ máa jẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ́ kẹ́ sọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó wà ń di ọ̀rọ̀ Samuel fún. Matthew mi ò lọ́mọ láyé mọ́ Samuel ti kú tipẹ́. dádì ẹ má torí inú tó ṣì ń bí yín kẹ́ wá máa sọ̀rọ̀ òdì sọmọ yín àdúrà ni ó yẹ ká fi máa ràn lọ́wọ́ pé kọ́lọ́hún kó yí padà sí dáadáa kó padà wálé láyọ̀ àtàláfíà ẹ má jẹ́ kínú bí yín kẹ́ wá máa torí ẹ̀ sọ̀rọ̀ òdì sí dádì. Matthew mi ò fẹ́ ti ipasẹ̀ ọmọ yẹn sí ọ gbọ́ mi má sọ anything tàbí béèrè nǹkan kan nípa Samuel mọ́ kó má bàa máa bà mí nínú jẹ́ orí oúnjẹ tó ló fẹ́ fún mi ẹ̀hún ló ṣe kókó báyìí ó ṣe. ó ṣe. ajẹ́ lọ́ba yín jọ. kò ní fún wa lókè ọ. Like I told you before, ó dàbí pé owó yẹn ti pọ̀ jù. Ṣé a safe ṣá? Come on, why are you talking like this? This is not the first business that Majoshi. Yeah, I know. Come on, we're very, very safe. I safe gone, and all we need is just follow up. Okay. We just need to be very, very careful. Yes, of course, we have to. But I assure me what's the problem. Then we're game. Let me be on my way because I'm a Minikaluwani. Come on. What about your wife? She's not around. It might be 2 days. Okay, that is by the way. What about the payment? Friday. Okay, Friday. On Friday, yeah. Yeah, but don't forget, we don't do transaction. Cash only. I know already. A cheers for a new one. There we go. I'll see you on Friday.
Cash, baby. Hello. Mo máa ṣẹ̀ṣẹ̀ rántí fún mi. Ṣé o gbàgbé pt àwọn tóbi lọ́la? Ó mọ pé mi ò ní ráyè. Mi ò gbàgbé náà ṣe bá ti jọ sọ pé èmi ni màá lọ attend. Good. Bí mo yọ sí sìn ni mo ní kí n rán létí because mi mọ̀ bóyá o rántí or not. Náà mi ò gbàgbé. Ìgbà tí wọ́n ti busy tèmi dẹ̀ fún mi. So why ti mi dà àtẹ̀sí? Báwo méjì lájọ bí? No problem. Ìfúyà ilẹ̀ ti ṣojú àlọ́ sùn. Wọ́n máa bá ẹja rẹ̀ mọ́ ṣe nǹkan lọ́wọ́ mi fún. Kí ló ń ṣe? Ìjà. Báwo kí ló sọ? Ṣé báwa sì ní kí n pè ṣá? Kí ló dé tó lóyún ìgbà tó báyìí? Báwo ṣe ń yí lọ? Hello? Ẹ kálẹ́ sà. Yes sir. Èmi náà mo sọ̀rọ̀. Yes sir. Ẹ wo àwọn olè ń rọ́ọ̀bù ní àdúgbò mi. Ìbọn ilẹ̀ ń gbọ́ tó ń pariwo yẹn. Ọ̀rẹ́ sà, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pẹ́ tó lọ lọ́hùn. Ẹ kò ní òkú ń ṣe inú kọ́mpáàdì àbọ̀ tó sí ọ̀dọ̀ mi à ń pọ̀ gan. Ọ̀rẹ́ sà. No, I said I'm going to answer you. Bàbá sì ò gbé kọ, ṣé òun kò ti sùn ṣáá? Ṣé kò ní mo lè sọ pẹ̀lú ohun tó máa ń sùn yìí? Ọmọ tí màmá ṣe é gbọ́ ẹ́ pè mí lọ. Ìbọn máa ń sọ lórí. Ìbọn máa ń sọ lórí lọ́dọ̀ ọ̀la. Bàbá lọ́dún ìwà lórí ọ̀dọ̀. Landlord àdúgbò sọ ìfà kan fọ́ débi pé ìrìn bá pé méjì ládùúgbò rẹ̀ àwọn ọmọ olè hàn ní máa ní sọ́ọ̀bù. Kò kí ń ṣàwọn nìkan ni mo ṣe fún àwọn àtèmi àti gbogbo àwọn aládùúgbò tó kù because bí àwọn guys yẹn ṣe ń ṣe ní alẹ́jọ́ yẹn tán bá ṣe tán ó possible kan wọ́ọ̀dọ̀ tèmi náà tán bá wọ́dọ̀ mi ìyàwó mi wà nílé ọmọ mi wà nílé ọlọ́mọ yẹn ká fojú sunkún ara wa. Ṣé ó dáa kó lórí ẹ̀jà rẹ̀? Ẹ̀gbọ́n pàwọ́ wà ní nǹkan tí mo béèrè lọ́wọ́ yín. Ní àti ẹ̀ ti jọ sọ táìmù tá a máa jọ ṣe yẹn kí ló dé wá ń bẹ̀rẹ̀ sí. Ọ̀gá ọ̀sẹ̀ ó dìgbà yẹn báyìí. Ìgbà wo ni ṣé òun ṣe press up? Àwọn ayé ọmọ sórí ìgbà tó ti bẹ àsìn tó ń bà mí lẹ́rù gidi ní bá ẹ sọ̀rọ̀ yìí. Wọ́n láwọn méjì tó wọ́n tẹ̀ yẹn àwọn ọmọ mẹ́ni wọ́n máa kà náà. Okay. Sórí irú confidence tí mo ní nínú ọmọ ìyá mi tó bá yẹ pé wọ́n lọ mú mo nígbàgbọ́ pé o lè kú fún house irú àwọn yẹn kẹ̀ ọ́ lè kú fún house. Wáyé tó máa ro kúrò mi. Mi ò kúrò ẹ̀. Wọ́n á mú mi kí wọ́n á kú fún house. Kẹ́ máa jẹ owó náà ó dàbò ti ya wèrè. Tó bá mú ẹ ń sìn. Màá kà. Kí ni? Kí ló ń ṣe orientation tó fún wọn ṣe bẹ́ẹ̀ náà. Bọ́bọ́ tó bá mú ẹ tó kà náà máa padà pa á lọ́sìn ní òṣèlú máa kà. Àjọ máa kú náà ni. Àjọ náwó ni àjọ máa kú ni. Níbo ọdún pa ó dà mórí òkè ó rẹ níbẹ̀ sọ̀rọ̀ gidi. Ẹ ló jẹjẹ ti Alpha. Mo guide kí ló ṣẹlẹ̀ bó ló wà. Àbáwọn jẹ́ǹtì ọmọ wà lábà ọ̀. Ẹ wo mo ti mọ aráyé tó ṣọ́ka yín yẹn o. Irọ́ ni o. Ọlọ́run ẹgbẹ́ bí tẹ́ ti ṣiṣẹ́ yẹn gangan aráyé sílẹ̀ wà lè dẹ̀ gangan ló tọ́ka yín ọ̀bá. Lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn. Ní right hand yẹn gangan ọ̀bá. Ọmọ ọba àṣírí ti tú o. Ibi tá a ti rọ́ọ̀bù yẹn. Ilé ẹgbẹ́ yẹn tó ga yẹn aláyẹ̀ yẹn ló pọ̀lọ́pàá. Kí ló sọ? Ṣé ti ń dún ẹ̀ ní ìbọn tí ń sọ ni? Kò yé mi náà ni. Bùrà tó wà lẹ́gbẹ̀ẹ́ lé ta ti rọ́ọ̀bù yẹn Bùrà ló pọ̀ ká. Kí ló tó fi kún wáìnì ẹlẹ́ni? Kí ló ṣe yẹ ẹ̀yẹ̀ tí ló pè mí sí ló sọ fún mi náà ṣé o rí kàn sí ni. Wá Tinubu jẹ́ kí n sọ tọ̀rọ̀ kan fún ẹ léyìí tó mọ̀ mí ń pa ẹ̀. Mo fi kábà búra tí màámi bá ná ṣẹ́ mi tọ́nà páàsì mi máa pa màámi. Kí ló ṣí ẹ̀? Bóyá máa jẹ́ nìyẹn. Ṣàdélé ẹ̀ ni. Kí ni tiẹ̀? Ó lọ páàsì wa. Wàláì. Ó lọ páàsì wa. Ó yá Tinubu já máa lọ. Ká máa lọ. Tinubu já lọ. Kò sí wàhálà.
ọlọ́run ti wú jẹ orí ẹ̀ tí ò pé yẹn á pé tó bá pé á straight tó bá straight á normal tó bá normal á tàn náà á mọ̀ pé. Ayé àti tọ́da, mo ń bẹ́ẹ̀ ṣe tíì mi pẹ̀lú ọmọ mi. Ó lè bá síwájú ló ká wá ṣe fún ara wa. Jẹ́ ṣe, jẹ́ ká lè mọ̀ pé mo ń kẹ́ ẹ. Ẹ̀sẹ̀ dájú, yá. Gàfá mi ti fọ̀rọ̀. Ibẹ̀ yẹn máa ń. Tó wà wọ́n ká. Bàbá rẹ̀, àbí you need bread? Yeah, take this in. Take this. That's the jam. Sórí mo fẹ́ kó o tóbi kọ́mọ̀ lásìkò tèmi bàbá ọkọ ìwà jókòó tí ó yàtọ̀ ó kó o tóbi ọmọ dáadáa a máa dá mi lọ́rùn ọmọ ló dáa báyìí. Ìjáde ṣe tó fi ṣúgà sí. Mo fi ṣe torí pé mo mọ̀ pé ẹ̀yà alápọ̀wé ẹ̀ máa ń jẹ ṣúgà ẹ̀ fẹ́ràn ṣúgà àbí kọ́dùn ọmọ mi mo ti ẹ̀ bìlẹ̀ ṣé kọ́dùn. Ìbẹ̀rẹ̀ ní fóònù mi ṣá. Ìyá ṣé kí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mu? Jẹ́ ń bọ̀ mú un. A ní mọ̀ bí o ṣe wàhálà. Ọmọ dáadáa. Sọ́mọ̀. Òun náà ni yóò ṣe fi ṣúgà tó pọ̀ sí torí jẹ̀díjẹ̀dí. It's paining you too. Yeah. And you know what about you? You know what about you? Pẹ̀lẹ́. Daddy. Kò kú dáa. Pẹ̀lẹ́. Inú mi. Pẹ̀lẹ́. Daddy. Poison kẹ̀. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Ìyàwó. Ìyàwó. Ntí máa fojú Samuel láyé ẹ̀ máa fi pé mo pa ọ́. Àǹtí mi. Kí lè ṣe wọ́n bàbá? Kí lè ṣe fún wọn ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ náà? Kí lè ṣe fún wọn? Ẹ dákun ẹ̀ wá gbà mí lọ́wọ́ ọmọ yìí. Ó kàn déédéé wọlé òun gbó bí ajá. Ṣé igi lọ́bọ́ lọ́wọ́ mi ni àti ọjọ́ adé mo yọ kò mọ̀? Ẹ̀yin kẹ́lẹ́ gbé wọn àjẹ́ ni ẹ bàbá kẹ́lẹ́ gbé wọn. Orí rẹ̀ burú. Ọkọ tẹ́tà wà lára lẹ́yìn tó bá kú. Kí n na. Ọ̀dà àǹtí mi. Ẹ wojú mi. Ẹ wojú mi. Bàbá! Jésù! Wọ́n aláwọ̀ lélẹ̀. Àǹtí mi. Jésù! Àǹtí mi. Ẹ gbé fóònù yìí, píkì ọkọ. Ìláyà ni mo dákúnlẹ̀ yìí. Ọ̀gbẹ́ni tó bá ṣí kọ́ọ̀dì wàá ṣí náà sa ẹ̀ wá máa ṣẹlẹ̀kú má wò ṣe tó bá wò ṣe fún wa àá bá wò ṣe fún ẹ kò yẹ ẹsìn ṣọ́ra àwọn guys tó ti mọ́lé yẹn mo fún ẹ ní a week láti fi wọ́n sílẹ̀ if not ikú ni kò ṣàrùn nǹkan máa ṣí ẹ. Ọmọ ìyá mi, I do just kill. I kill when necessary. Mi kì í pààyàn mẹ́, ó lè ní mí, mi kì í ṣe ara assassin. Ọ̀pọ̀ sẹ́ni tó ń lé òtún nù. Wọ́n bí ìyá rẹ̀. Lọ́wọ́ sọ fún mi kí ni tiẹ̀ náà. Ṣàwárọ̀ bu ẹni. Dọ́kí ni tiẹ̀ gan náà. Máa fi kan gbà kan lọ́wọ́ mi.
máa fi kan gbà kan lọ́wọ́ mi. Ìṣẹ̀lẹ̀ ibi ṣé tó bá gbọ́ lọ́bẹ̀ yẹn bá tó wẹ̀ fún ẹ̀ ìròyìn ayọ̀ mi jẹ́. àdàbọ̀ yẹn máa lọ́wọ́ ẹ̀ kó bẹ́ẹ̀ ló èyí ẹ̀ ló ti mú sí wa pàdé àná. Máa fọwọ́ gbọ́mọ lọ́wọ́ mi o. Àfàlàfíà gba iyì lọ́wọ́ mi. Ìṣẹ̀lẹ̀ ibi tí wọ́n lérò tẹ́lẹ̀ gba ìròyìn ayọ̀ mi jẹ́. Máa fi kan gbà kan lọ́ mi. Ìlérí ọmọ ìlérí. Ìlérí ìlérí àṣẹ. Ìlérí ọmọ ìlérí. Ìlérí ìlérí àṣẹ. Ọlọ́run kì máa ṣe ibi. Ọba òkè kì máa ṣe ibi. Ohun gbogbo sí Ọlọ́run dá o. Dáradára mà ní wọ́n jẹ́. Bó ti wù kó jọ ibi tó kì máa ṣe ibi. Ìṣòro tí ó borí ọkàn mi o. Ìdààmú tí ó borí ọ̀rọ̀ mi. Ìlà ìlò tí ó wọnú ayé mi o. Sádà ìrìn àjò mi rú, máa jẹ́ kó kàn mí. Ìṣòro tí ó borí ọkàn mi o. Àti ìwọ àná mo fẹ́ kí ẹ mú kọ̀ọ̀kan dání inú ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yín lẹ́nu. Ẹ̀rí Psalm 51 òun ni Psalm tó ṣe kókó jù nítorí pé òun ni a máa fi ń gba àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ. Ọlọ́run ṣàánú fún mi ẹ̀rí gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ. Nu ìrékọjá mi nù kúrò, wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi. Ó ní nítorí pé mo jẹ́wọ́ ìrékọjá mi ní ìgbà gbogbo, ní ẹ̀ṣẹ̀ mi ń bẹ níwájú rẹ, that is Ọlọ́run. Bàbá oníṣẹ́ yìí ti jẹ́ o ìyàwó Samuel pẹ̀lú ọmọ ẹ̀ lẹ́pàá lẹ́pàá ṣoṣo ẹgbẹ́ kà mí kí ló ti kú tẹ́lẹ̀ ṣe. Ẹyẹ máa lọ. Ọba òkè kì máa ṣe ibi. Ohun gbogbo sí Ọlọ́run dá o. Ṣùgbọ́n òun dá lóhùn pé ìwọ sọ̀rọ̀ bí ọ̀kan nínú àwọn obìnrin aláìmọ̀ye tí ń sọ̀rọ̀ kí n lọ. Àwọn wá gba ire lọ́wọ́ Ọlọ́run kí a má sì gba ibi. Nínú gbogbo èyí tí òbùkún fi ìyè rẹ̀ sí. Ẹ̀rí ọ̀rọ̀ yóò burúkú ní láti àárọ̀ tó ti ń ru ẹjọ́ kalẹ̀ sí ìbàdàn ẹ̀ ní ká báyìí ẹ̀rí kọ̀ọ̀kan ṣọ́ sí kẹ́ni tí àgbàyà ní ìkàjẹ́ ní. Ògo ni fún Ọlọ́run ní òkè náà. Ẹ burú léèyàn ẹni tó bá rí ìjẹ́wọ́ funfun aléyàn ti tán wàrà èèyàn burúkú dẹ̀ ní ẹ̀yin ẹ pa ìyàwó ọmọ yín àti ọmọ ọmọ yín ẹ burú léèyàn o ẹ wáyé kí sọ fún yín màrìwò lẹ ṣì rí o mò ń bọ̀ wá ṣe fíìmù fún yín part 2 máa dáná yá yín nígbà tí wọ́n ṣe fún yín nígbà tí wọ́n ṣe fún yín kódà ayé àsùn yín ọ̀run bò nígbà yìí ẹ̀rọ bá dùgbà yàrá dáadáa yìí pé kí wà yìí ọlọ́jà bá bàyà dáadáa. Má kánjú ọlá bá ọlá jẹ́ ṣe jẹ́jẹ́. Má sáré ọlá àsápajúdé ṣe jẹ́jẹ́. Má tètè gbọ́ ọ̀rọ̀ ẹnu. Bàbá Gbolé. Lè ṣí ní lọ́nà. Bàbá Gbolé. Má wá go wá láago ṣiṣẹ́. Tó ṣẹlẹ̀ Bàbá Gbolé yín dà. Ìgbà ń bọ̀ tí yóò dára fún ọ bó bá lè ṣe jẹ́jẹ́. Ẹ má bọ̀ láìka àwọn èèyàn ṣàdúrà. Tí yóò dára bó bá lè ṣe jẹ́jẹ́.
Samuel. Babagbolé àbíkẹ́rẹ́ ti ń pè ẹ̀wọ̀n ìkànnì ẹ̀ bó dẹ̀ ṣe ń wọ ẹ̀ ó bẹ́tà kó ra wa pa mí jẹ́jẹ́ tó bá pa mí èmi ni màá pa ẹ́ sísìn ṣé bó ti pàyàwó àtọmọ mi. ṣe sùúrù bá wo nínú ilé olúwa ìlú ilé olúwa èyí olúwa yín tó wá bà nǹkan jẹ́ lọ́dọ̀ tèmi ńkọ́ bóyá kẹ́ bá sọ̀rọ̀. Arákùnrin ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Èmi Samuel. ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe èmi yẹn tó ń ṣe èmi yẹn máa gbé ńláńlá fún yín o. báwo ló ṣe jẹ́ sí ọmọ mi ni. máa fi kan gbà kan lọ́wọ́ mi. dọ́kítọ̀. máa fi kan gbà kan lọ́wọ́ mi. ìṣẹ̀lẹ̀ ibi tí wọ́n rò tẹ́lẹ̀ kó má ba ìròyìn ayọ̀ mi jẹ́. máa fi kan gbà kan lọ́wọ́ mi. ọ̀pẹ má bínú mo sọ̀rọ̀ mo dá sí ọ̀pọ̀ àná ẹ̀yin ìyàwó tó ń bọ̀ látàwọn tuntun jí ẹ̀rí àánú gbà mí gbogbo àánú lè rí gbà mí gidigidi kan àánú lè rí gbà ó tẹ́ ìgbà ní bínú ìjọ yìí ó fi àdúrà. àtìgbà tí mo ti gbé débi báyìí mo ṣàdúrà mo ń gbàdúrà kíkankíkan mo rí gbàdúrà náà nìkan mo dúpẹ́ fọlọ́run. gbàdúrà ṣùgbọ́n èmi náà ti rí ní tẹ̀lé pé kí wọ́n tó fi àdúrà tó wọ́n pọ̀ sí i. àmọ́ pé wọ́n ti jọba nínú ọdún ó ti gbàdúrà nígbà ṣùgbọ́n kí àdúrà kó tó lè gbàdúrà sí i. bẹ́ẹ̀ ẹ máa mú mi lọ. bẹ́ẹ̀ àwọn àpàdúrà jáde ẹ ṣe ẹwọ tẹ bá lè mú mi lọ sí bẹ́ẹ̀ ṣe sọ tó lè bá mi pàdúrà jagun tó ló dẹ̀ gbàdúrà mi láti lè mo fi ń dá yín lójú màá dẹ̀ ṣe ohun jẹ́ òun níwájú ọlọ́run títí ayérayé mi àti ìdílé mi ibi láti máa ṣe ìjọsìn. Kú fún mi lórí igi orí ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù. Mo ti ṣìnà sínú ẹ̀ṣẹ̀ orí Olúwa lórí mi yé. Ó kú fún mi lórí igi orí ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù. Hallelujah, hallelujah. ẹ pé wọ́n mọ ìyàwó ní Ọlọ́run ẹlẹ́dá mi irú olùpẹ́ o olùjọ mímọ́ o ṣe o hallelujah 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 hallelujah. àti ẹ ṣé o dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan tó ń dùn yín nínú Ọlọ́run bá náà ní sọ ní ìbànújẹ́ ẹ̀yin lẹ mú mi débi ẹ ṣé o dúpẹ́ lọ́wọ́ yín ẹjọ́ ibo nìyá àtúnwò àṣé mo lè yọjú sí wọn. ẹ lè rí ọmọ àmọ́ ó ṣe ní láàánú bí ìyàwó ń ṣe bímọ tán òun ló dákẹ́ o. máa fi kan gbà kan lọ́wọ́ mi. máa fi kan gbà kan lọ́wọ́ mi. Olúwa. Kó má ba ìròyìn ayọ̀ mi jẹ́. Máa fi kan gbà kan lọ́wọ́ mi. Máa fowó gbọ́mọ lọ́wọ́ mi o. Má fàlàáfíà gba iyì lọ́wọ́ mi. Olúwa kí ló dé? Ìṣẹ̀lẹ̀ ibi tí wò lérò tẹ́lẹ̀ kó má ba ìròyìn ayọ̀ mi jẹ́. Máa fi kan gbà kan lọ́ mi. Ìlérí ọmọ ìlérí. Sà, ní ìgbà tí Ọlọ́run fún wa ní ọmọ yìí bí ìyàwó mi ṣe jáde láyé nìyẹn
síbẹ̀ mi ò jẹ́ kí ìyẹn kó yí ìpinnu mi padà pé èmi àti ìdílé mi ọba ọlọ́run nìkan la máa sìn. inú ilé olúwa la gbé a tún àyíká ṣe bẹ́ẹ̀ la tún ilé olúwa ṣe. àwọn nǹkan tí ìjọba fún wa ó lèmi àtọmọ mi ń jẹ. olùṣọ́ mi ò jẹ́ kí etí ọmọ mi di sí gbogbo ọ̀nà àbáwáyé àti májẹ̀mú tí mo bá ọlọ́run dá. ní ọjọ́ kan mo rán ọmọ mi ní ìmọ́lẹ̀ kó lọ ra ìmọ́lẹ̀ wá fún mi nítorí pé a ní 3 days revival. ó sojú brother Matthew àti uncle Timothy even olùṣọ́ tó wà nínú ìjọ yìí kó tó di pé wọ́n transfer àwọn lọ ọ̀rọ̀ náà sojú wọn nígbà tí ọmọ mi máa fi padà dé. wọ́n pe olùdáǹdè mi bẹ́ẹ̀ láyé ó ń bẹ láyé ó ń bẹ láyé mo ti mọ̀ pé olùdáǹdè mi bẹ́ẹ̀ láyé ó ń bẹ. Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Méje fún Jésù. Hallelujah 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 hallelujah. Olúwa ṣe. Ọlọ́run ni ṣe. Olúwa. Samuel. Ó lọ látàárọ̀. Ó ló gbàgbé ìmọ́lẹ̀ tí mo rẹ́ tí mo fẹ́ fi ṣiṣẹ́. Ìmọ́lẹ̀ náà dà wáyé. Dádì, nírọ̀lẹ́ mo bí yín wípé tí n bá tẹ̀lé àwọn ẹni tán ní kí n wá ṣiṣẹ́ kí n lè rówó lọ kí ló máa ṣẹlẹ̀ sí mi. Ẹ sọ wípé máa kọ mí lọ́mọ. Samuel, mo kàn sọ bẹ́ẹ̀ fún ẹ nítorí pé mo mọ̀ pé o ò lè lọ. Mo lè lọ. Dádì mo lè lọ. Kó tó di pé yẹn máa kọ mí lọ́mọ, èmi kọ́ ni ní bàbá. Afẹ́ ká jẹ, afẹ́ ká jẹ. Samuel, èyí kì í sọ bẹ́ẹ̀ fún. Shut up. You sick. Ìkànnì aláìsàn mú ẹ̀sìn ọ̀pẹ́ yẹn kò lè fi ẹ̀ka dàbí bàbá rẹ̀. Ẹ má Samuel kí nǹkan mi má bàa ṣe. Àmì ìṣe. Ẹ̀jẹ̀ tó máa tó gbèsè ayé mi, ẹ jẹ́ Sùpánà. Sàámú. Ẹ má ro ọmọdé ló ń ké. Olúwa. Ẹ má jẹ́ kó rẹ̀. Nítorí ẹni tí mo dé sí ọ̀rẹ́ o. Ọ̀rọ̀ Ọlọ́run lè yọkọ̀ ní láti máa bọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run lè gbé jáde. Ẹ má jẹ́ kó rẹ̀ já ìyá. Ó lóun kọ̀ mí ní bàbá. Samuel gbomi lójú mi. Ó bó Sùtánà lọ́rùn. Ó jù lómi. Brother Matthew wà mẹ́ lọ́jọ́ náà. Olùṣọ́, ẹni tó gbàbọ̀dè fún Ọlọ́run tó dáa. Kí lẹ rò pé kò tún lè ṣe? Ó jáde kúrò nínú ìjọ. Ó lọ fún odidi ọdún 6 gbáko. Ọdún yìí ló wá padà wá. Ó ní kí n dáríjì òun. Àmọ́ mo jẹ́ kó yé pé èmi gan ló ṣe o. Bí kò ṣe pé Ọlọ́run tó dá. Samuel. Brother Samuel. Brother Samuel. Brother Samuel. Inú ọ̀kùnkùn. Báwo lẹ ṣe wá rìn débẹ̀ yẹn? Lóòótọ́ ni wọ́n ní kí n lọ ra ìmọ́lẹ̀ wá níjọ́ náà. Àmọ́ lọ tí mò ń lọ,
n tó ṣẹlẹ̀ ló change ìrìn àjò mi jọ. Dáàdì ní 6 ní kò rà. Matthew 6 verse 24. Matthew 6. Verse 24. Wo mo fẹ́ kó gbọ́ mi. O ò lè sin Ọlọ́run ọba pẹ̀lú mọ́múnì papọ̀. O gbọ́dọ̀ kọ́kọ́ wá owó kó o lè bá rí ojú rí Ọlọ́run ọba. Nítorí pé owó ṣe pàtàkì, owó ṣe kókó. Tó o bá wá owó kàn tán, ìgbà náà ló ṣe wàá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. Ó wàá sin bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìdí èyí lẹ́yìn owó, owó ni. Mo ní lẹ́yìn owó, owó náà tún ni. Wá owó lọ kó o lè bá a fi sin Ọlọ́run ẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Lẹ́yìn owó, ìṣòro wá owó lọ orí owó kó o fi sin Ọlọ́run ọba. Tí ó borí ọ̀rọ̀ mi, ìlà ìlò tí ó wọnú ayé mi o, sádà ìrìn àjò mi rú, máa jẹ́ kó kàn mí. Èmi ti bẹ̀rẹ̀. Ouais. Gbọ́dọ̀ ọ̀gá sórí tí ma ṣé kí wàá gbọ́ tọrọ lọ́n tí gbogbo èyí tó ń sọ yìí ìtàpọ̀ ara ẹ̀ ló ń sọ. Báwo ló máa ń yẹ expect kí n kọ́ ìdí jókòó ṣọ́ọ̀ṣì kí n má ṣiṣẹ́ ṣé òun wà ní ara ẹ̀ ni. Àǹtí mi ẹ kújọ́ mẹ́ta ẹ bẹ ṣe ń dán ẹ fresh. Kò bẹ̀rẹ̀ ìtarí ẹlẹ́ni yìí pé kò sí ṣá. Má bàa sínú ni àǹtí mi ẹ mọ̀ kàn mo ní ìdíwọ́. Kí ló dé wò nílò òun kọ̀ọ̀kan ju owó lọ? Jọ kí ló máa ń fowó ṣe nínú ayé ẹ̀ náà? Ẹni ló ti tìǹà owó kòkòrò jẹ́wọ́ ni ẹni. Àǹtí mi ṣé torí pé fún mi mímí chinchin bí àkìjẹ kọ́kọ́ gbélé lẹ́nu. Tẹ̀ tí gbọ̀yé tí mo tiẹ̀ ní mo need tẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń bú mi kí ló ṣẹlẹ̀ gan-an náà. Ẹ káàsán. Mo fẹ́ ìmọ̀lẹ̀. Mélòó? Kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà? Tí àtàwọn gangan ló expect kó dó wá fún mi. 6. Ṣé change wà lọ́wọ́ yín? Ẹ máa mú change 1,000 naira. Okay. Ok, máa gbọ́rọ̀ kan táwọn bàbá máa sábà sọ. Wọ́n máa ń ní olówó ṣe gbogbo tán, ìyá ló máa jọmọ tálákà, olówó ṣe gbogbo tán. Tí n bá ṣiṣẹ́ báwo mo fẹ́ rówó lọ́wọ́. Má get me wrong, má get me, o ti miss quote mi. Mo ní nǹkan tí mi sọ fún ẹ ni pé mo ò lówó important nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. Àmọ́ èèyàn tún gbọ́dọ̀ tún gbéfẹ́ owó sọ́kàn náà jù lọ títí. Tó bá gbéfẹ́ owó sọ́kàn yóò tún gbá létí bọ́ọ̀lù ẹ̀dá ẹ̀bẹ̀ ṣọ́lọ́run mẹ́. Brother. Ẹ gbà sàn. Ó ṣe gan bọ̀dọ̀ Ọlọ́run ṣé wàá rí bí Ọlọ́run tó wá ẹ̀ gangan ni máa ti wá gbà wọlé iṣẹ́ lára ó sọnù báìbù gan fún ara ẹ̀ proverb ìyẹn ìwé òwe 10:4 ó ní lazy hand make man poor but diligent hands bring wealth. Jọ ṣé màlẹ́kà lè fẹ́ gbó fún mi náà àbángẹ́lì kí ló ṣe tó fi ṣe báyìí jára ẹ̀ náà. Ọ̀rẹ́ yé mi mo understand kókó sọ àwọn mi sórí lóòótọ́ lówó wà very very important nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá òótọ́ ni ò parọ́ ṣùgbọ́n o tún wá gbọ́dọ̀ farabalẹ̀ náà kò ṣe pé ọ̀sùn yẹn náà kí wọ́n tún wá ogún mi ní kò má ọ̀sùn o má gbèsè ra mi ní kò má ọ̀sùn o ọ̀sùn yẹn náà tí wọ́n bá díẹ̀ ṣé wọ́n lè tún ráyè tún ṣe tọ́ ṣé wọ́n nǹkan tí mi sọ. Masare ọ̀la àsàpàjùdé ṣe jẹ́jẹ́. Má tètè gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹnikẹ́ni wọ́n lè ṣì ní lọ́nà. Ọmọ ẹgbẹ́ wọlé ẹ̀kọ́ máa jẹ ara. Má ní ẹjọ́ ẹ yá mi gálà kan bẹ́ẹ̀.
ọ̀rẹ́ mi ṣọ́ra ìgbà ń bọ̀ tí yóò dára fún ọ bó bá lè ṣe jẹ́jẹ́ àkókò ń bọ̀ tí yóò dára bó bá lè ṣe jẹ́jẹ́. a máa ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká máa láyé ra wa lóòótọ́ ni wípé ó dá kíyàn bímọ nílé ayé àmọ́ ẹ̀ka tó bá bímọ sí ilé ayé tí ò bá nílé fífẹ́ ju ọmọ yẹn lọ́nà púpọ̀ àfọ̀nìyàn tó fa ayé wá sí ìbẹ̀rẹ̀ ayé. Yes, because owó wà very important nínú gbèsè ayé ẹ̀dá ẹni tí ò bá lówó lọ́wọ́ ó kú ni. báìbù gan sọ nínú ìwé níwàásù orí kẹwàá ẹsẹ̀ kọkànlélógún ó ní wípé ẹ̀rín náà ń ṣe àsè fún ọtí wáìnì sì ló ń múnú àlàyé dùn ṣùgbọ́n owó ni ìdáhùn òun kù lóbi mi tọ́ka mu na báìbù sí à. owó ló lè ṣe náà. I don hear una. Ṣebí na money na the talk about. When Yoruba people dey call Ade. Wàhálà ìdí nǹkan tá a fi parọ́ náìsì gan kọ́ lórí ó ní owó nìkan ló lè ṣe. Ẹ wo ẹ̀rẹ́ ká ṣe kí a kàrà kúrò ní ìjà rẹ̀. ìgbà ń bọ̀ tí yóò dára fún ọ bó bá lè ṣe jẹ́jẹ́ àkókò ń bọ̀ tí yóò dára bó bá lè ṣe jẹ́jẹ́. Ìlérí ọmọ ìlérí ìlérí àṣẹ ọmọ ìlérí ọmọ ìlérí ìlérí àṣẹ ọmọ ìlérí ìlérí àṣẹ. Ṣé mi ti gbómi lọ? Ilé ìfẹ́ parẹ́ sí ìjọba lọ́rùn. Ọ̀gbẹ́ni alàgbà torí ẹ yí ni tó bá yẹ kú ọlọ́kú sílé yín ni ó ní wèrè báyìí náà ṣé ẹ gbọ́ pé àwọn sì yín ni. Who is this man? Tó bá fẹ́ kú kó lọ kú sílé ẹ̀, what's all this now? Ọ̀nì ilé yóò gbọ́ ó dára pé kó gbọ́rọ̀ o ọ̀gbẹ́ni Ọ̀nì wọnú mọ́tò wo clear dànù. Gbà kúrò ojú ọ̀nà gbà kúrò ojú ọ̀nà ó sì yẹ jíjẹ́ di gbà kúrò ojú ọ̀nà. Ọmọ mi kí ló dé kí lo rò tó tó bá wọn. Mo rí iṣẹ́ bàbá mi wá ní mi gbọ́dọ̀ ṣe wọ́n ṣáà ní gbogbo táwọn afẹ́ ni kó jẹ́ wípé iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mò ń gbọ́ ó jẹ́ kó yé mi pé owó ṣe kókó owó pa dandan kò yé mi. Sórí ọmọ mi ọ̀rọ̀ tí bàbá rẹ sọ dáa ní tòótọ́ bẹ́ẹ̀ ni ó dáa ní tòótọ́ ṣùgbọ́n ohun tí ò dáa jù tó bu ẹ̀dá kù ni pé kẹ́dà wálé ayé ó mọ́ lówó lọ́wọ́. Ẹ̀dá tó wálé ayé tí ò lówó lọ́wọ́ ilé ayé lásán ló wà. Ọ̀gbọ́n bí onímọ̀ kan ṣe sọ ni ó ní àyà tún bìlámọ́lì àyà tún mùsùlùmí tún. Ó ní wípé ẹ̀mí tó wáyé tí ò bá lówó lọ́wọ́ ẹ̀mí yẹpẹrẹ ni ẹ̀mí rádaràda ni ẹ̀mí tí ò wúlò ni kò ní wúlò fara ẹ̀ kò ní wúlò fara kò ní wúlò fẹ́bí. Owó àpèkánupò tí wọ́n mọ̀ pé owó tó ń wù ní ṣẹ́rú dọ́mọ láàrin sọmọdẹ́rù tí wọ́n mọ̀ pé olórin kankan ló ní bólówó bá ń sọ̀rọ̀ bí bá ń da tó àwọn ayé ò ló ti rí nǹkan ṣàjẹ́ ni ṣàjẹ́ ó ti kún ẹ̀kẹ́ rẹ̀ wọ́n á pọ̀ dálẹ̀ bó bá sọ ọmọ tálíkà tí ò lówó lọ ni a ní ẹgbẹ́ kó láwùjọ bẹ́ẹ̀ dọ̀bà rówó kò ní nílé lórí wọ́n ní bẹ́ẹ̀ ní ṣe tó kò nílé lórí ẹsìn dúró léègbé ẹwọ tìlákọ̀ ọwọ́ èyí tí mo ní àwọn ayé wọ́n ń ṣàpọ́nlé rẹ̀ lára ní ẹ̀dọ́ wà ní owó tó dáa lówó. Ẹ̀yẹn ni pé owó ṣe kókó. Owó ṣe pàtàkì ó ṣe kókó kò sí gbogbo ohun tẹ́dọ̀ bá ṣe láyé
yálà pọ̀ fẹ́ sin náà ni ẹ̀dá tó wáyé tí ò lówó lọ́gàn bọ́ bá sin lọ́hùn ẹ ti rí o pé báwo ló ṣe fẹ́ kí lọ́ọ́ fi sin náà ọ̀dà ṣètò ọmọ òrukàn tí wọ́n ní àtọ́jú ni àbí ti ẹ̀ẹ́dọ́kọ rẹ̀ kú tí ò bá rówó fi ṣe kò sí nǹkan kan. ẹ̀mí tó wáyé tí ò lówó lọ́wọ́ àsanbánsá ni o. Scoring, what's up? Scoring. I am talking to you. Mo fẹ́ wá Biola àwọn kankan ni, but before anything, see, this is what I bought for you. No, take it easy. Nto ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo pàdé ẹlẹ́kan you said something about Matthew 6:24 and me really understand. Mo fẹ́ kó enlighten mi lé lórí because mi mọ̀ báwo ni mo ṣe fẹ́ ṣe. Daddy wọ́n wà curious about kí n wà nílé Ọlọ́run kí n máa ṣiṣẹ́ Ọlọ́run. Ó ní wọ́n fi ní kí n lọ ra candle ẹlẹ́kan tó fi pàdé wa and then wọ́n try láti sọ pé èèyàn ní láti wá owó kó lè rí Ọlọ́run sìn so me really understand because Daddy ò fẹ́ kí n ṣiṣẹ́ only because of my name. You know Samuel is Ọmọ-Ìlérí and the Bible. School, I'm talking to you. I bought this for you because of nǹkan tí mo fẹ́ wá bí ẹ. Please, they help me. Say, School, please, I beg you in the name of God. Hello? Say. But this thing is not good. I've been asking you something. That is why I'm getting more because lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo gbọ́ yìí mo kọ́kọ́ wá bá bàbá mi. Samuel níbo ló gbà lọ látàárọ̀ tí mo rán ẹ pé kó lọ ra ìmọ́lẹ̀ wá fún mi tí mo fẹ́ lò. Ààrẹ má bínú sọ. Kì má bínú sà ìmọ́lẹ̀ ńkọ́. Mo fẹ́ bi yín ní ìbéèrè kan. Are you insane? Ìmọ́lẹ̀ tí mo rán ẹ dà àbí ìbéèrè ní ìmọ́lẹ̀ tí mo rán ẹ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tó yọ lọ́hùn. Kíní ẹ̀ ń gbé mi nínú mo wá pé kí n sáré bí ó ṣe wà lọ́kàn mi. Láàárọ̀ yìí tí mo jí mo sọ kọ́ọ̀ tí mo gbà fún yín tí wọ́n ní kí n tẹ̀lé àwọn làbújá kí wọ́n lọ ṣiṣẹ́ bí àdè máa rí owó dáadáa tó máa tó èmi àti yín fi gbé àyè tiwa àti fi jẹ kí mímú náà dẹ̀ dùn rọrùn àmọ́ ẹ gbà. Daddy mo fẹ́ mọ kí ni reason gangan tẹ́ fi yarí pé mi ò gbọ́dọ̀ lọ. Samuel kí ló dé tó máa ń gbé mi ní ẹ̀mí gbóná. Mo ṣàlàyé fún ẹ mo ní o ò lè ṣe iṣẹ́ mìíràn ju iṣẹ́ Olúwa lọ. O lè lọ ṣiṣẹ́ wọ́n pè é kó ṣiṣẹ́ kó rówó
àmọ́ kò lè fààyè gbà fún ẹ láti ṣiṣẹ́ olúwa. Daddy, fún àǹfààní mi àti yín ni tí n bá lọ èyí ò ní kí orúkọ mi yí padà kí n má jẹ́ Samuel mọ́. ọ̀dà náà Samuel ọmọ tèmi kò sáàyè. Daddy, káwa ní torí kó lè bá a dáa fún mi kí n lè tọ́jú yín mo á tẹ̀lé wọn lọ tí mi ò jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló máa ṣẹlẹ̀ sí mi. wo máa kó ẹ lọ́mọ. Daddy, ẹ má kọ́ mi lọ́mọ ẹ má bínú sá ń bọ̀. mo lè tún lọ. ìmọ̀lẹ̀ mo ti gbàgbé ẹ̀ sí ibì kan tí mo ti ń báyàn kan sọ̀rọ̀ ẹ má bínú torí ọ̀rọ̀ tí mo ẹ má bínú Daddy. ó yá lọ kó wa. ó ń báyàn sọ̀rọ̀ ó gbàgbé ìmọ́lẹ̀ tí bàbá ẹ̀ rán eré ti fọ́ wèrè lórí. mo ṣàlàyé fún wọn nípa ẹni tó ní kí n tẹ̀lé àwọn lọ ṣiṣẹ́ pé tá a bá jọ lọ ṣiṣẹ́ èmi náà rówó tèmi náà máa lè fi dá nǹkan tẹ̀dọ̀ tèmi náà lẹ̀ a máa lè wá òkè a máa nílé gbígbé a máa ti àtìlé wa wá sínú ìjọ ṣe bí ọ̀pọ̀lọpọ̀ yẹn wà tó yẹ pé kò ń ṣe àyíká Ọlọ́run náà ń gbé wọ́n ń wá láti lé wọn wá bẹ́ẹ̀ ni àmọ́ wọn ṣetán láti gbọ́ sí mi lẹ́nu wọ́n ní dandan àfi ká wà láyìíká wọ́n ní dandan àfi kí n má tẹ̀lé àwọn tí wọ́n fẹ́ fún mi níṣẹ́ tí a máa fi di olówó tá a máa fi di ọlọ́lá kí n má tẹ̀lé wọn lọ. owó àti àwọn ọmọ yín òun ló jẹ́ gbélé ayé sóhun rere torí pé owó ṣe pàtàkì owó ṣe kókó ẹ̀dá tó bá wá wálé ayé tí ò bá lówó lọ́wọ́ ayé asán ló wà ṣe ló dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa owó ṣe pàtàkì owó ṣe kókó nínú ayé tèwe tàgbà èrè owó ni gbogbo wa ń sá kiri àlìmọ́ọ́lù wálìbàlù ná sinat liayat tudunia owó ìwúrò owó anamọ náyé anàgbàlagbà parapèjì owó ni gbogbo wa ń kí. bàbá mi kàn ń gbé ilé Ọlọ́run ni wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run rárá ṣe bí ọ̀rọ̀ Ọlọ́run ló sọ nú Bíbélì Matthew 6:24 tó ní ẹ lè sin Ọlọ́run méjì papọ̀ ó bẹ́tà kí ẹ wá owó ọrọ̀ dúkìá tó dáa kẹ́ ẹ fi sin Ọlọ́run yàtọ̀ sí kẹ́ ẹ wá Ọlọ́run kẹ́ ẹ ṣẹlẹ̀ fẹ́ máa wá owó mélòó èèyàn ló wà ń ta tán jẹ́ tálákà tí wọ́n rí nǹkan jẹ tán ti wá gbé nǹkan wá pé mo fi dá sí ilé Ọlọ́run àbí mo fi dá sí àwọn tán gbá yìí kọ Ọlọ́run káwọn náà lè rí nǹkan jẹ ṣe béèyàn máa lówó ni kí gbogbo ẹ lè rọrùn fún yàn àmọ́ wọn ṣetán àti gbọ́ ìdí ní tèmi fi jáde láti lọ méèkẹ láti lè wá bá wọn ìgbà tí mo dé padà dé wọn làwọn ò fẹ́ rí mi mọ́ títí tán fi ṣe irun tán ṣe sí mi. Bra Samuel kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣìwèrè lásán ni ẹ ti gbé ọ̀rọ̀ yẹn lódì kòndì bíbélì tẹ́ ń sọ gan níwèé Matthew yẹn ó ní ènìyàn a lè sin Ọlọ́run méjì bí á yálà fẹ́ ọ̀kan á sì kórìíra ìkejì ó ní ẹ tètè wá ìjọba Ọlọ́run náà gbogbo nǹkan tó kù á ó fi fún yín bẹ́ẹ̀ bó sọ bẹ́ẹ̀ nu Matthew 6:24. ẹ má bínú alàgbà wọn sọ fún mi bẹ́ẹ̀ àti wípé a máa ń sọ kọ̀ọ̀kan wọ́n máa ń sọ pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere ní àfikún pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán ṣe rí kẹ̀kẹ́ rẹ̀ àti owó tá à ń sọ òun ni pé ẹni tí Ọlọ́run bá bùkún fún nínú ilé ìjọ rẹ̀ òun ni kò ṣe ṣùgbọ́n tó bá wá bùkún fún ẹ iṣẹ́ àti ìṣe nínú àti ara tó bá ṣe fún Ọlọ́run òun lọ́wọ́ sí Ọlọ́run náà ni. Brother Samuel. Yes, sir. Brother Samuel. Daddy. Ẹ ti sọnù ẹ dẹ̀ sọnù nítorí pé ẹ kò sọ inú tí ẹ bá sọ inú ni ẹ kò ní sọnù n tí ẹ gbọ́ yẹn bí Olúwa ṣe sọ́kọ́ nìyẹn
bí wọ́n ṣe kọ sínú ìwé mímọ́ kọ́ nìyẹn brother Samuel. Kí ẹnìkan bá mi wo inú ìwé mímọ́ kó lọ sí Revelation 3:17. Nítorí ìwọ wípé èmi ni ọrọ̀, bẹ́ẹ̀ni, èmi sì ń pọ̀ sí ní ọrọ̀, èmi kò sì ṣe aláìní ohunkóhun. Ó tó Ọlọ́run sọ, ó ní èmi ni ọrọ̀, òun lòun ń pọ̀ sí nínú ọrọ̀. Èèyàn tí ó bá ti wò wípé ó dìgbà tóun bá rówó kó tó sin Ọlọ́run, olúwa rẹ̀ á sọnù. Ìwọ tí ó bá ti gbà pé Ọlọ́run ni ọba náà, ni ọba tó ju ọba lọ, pé òun nìkan ni a gbọ́dọ̀ sìn tí a máa fi rí ọrọ̀. Ọrọ̀ ilé ayé kọ́ ni à ń sọ ohun tí ó wà nínú ìwé mímọ́. Ọrọ̀ ti Ọlọ́run àti rí ìpáyà Ọlọ́run, kó bẹ̀rù èèyàn, kó bẹ̀rù Ọlọ́run ni à ń pè ní ọrọ̀. Alàgbà Samuel, ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ dí orúkọ yín? Samuel ìlérí Olúwa. Ọmọ ìlérí là ń pè ní Samuel. Ọmọ ìlérí lẹ jẹ́. Bàbá ṣe májẹ̀mú níwájú Ọlọ́run, ó fi yín ṣe ìlérí. Ẹ̀yin tí ẹ wá ń jẹ́ ọmọ ìlérí kò yẹ kí ẹ máa lérí kiri. Samuel, ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọwọ́ Ọlọ́run. Ẹ tọrọ tọkàntọkàn, ẹ wọnú ẹ̀mí lọ. Hallelujah. Ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Tí ẹ bá ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú inú tán, kẹ́ ẹ wá sọnù padà, kí ẹ wá síwájú bàbá yín, kẹ́ ẹ wólẹ̀, kẹ́ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Kí ìlérí àti májẹ̀mú tí Ọlọ́run sọ tó kọ sílẹ̀ kó máa lọ bẹ́ẹ̀, kó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Ayọ̀ sì ń bọ̀. Alàgbà Samuel, ẹ máa wá tọrọ ìdáríjì lọ́wọ́ bàbá yín náà nítorí pé ẹ ti sọnù. Ó ti sọnù sínú ẹ̀ṣẹ̀, oore Olúwa lórí mi. Ó kún fún mi lórí igi ìṣẹ́. Ẹ dìde kí ẹ dáríjì ọmọ yìí. Ọlọ́run gbé yín sí inú agbolé, Ọlọ́run rẹ̀ ń jẹ́ bàbá agbolé. Ẹ ń láti gbàdúrà fọmọ etí ọkàn tí ọkàn, kẹ wọnú ẹ̀mí lọ padà, kẹ lọ fi gbàdúrà fún kí gbogbo òkó lọ yín tó lọ kó lè padà wá. Ọmọ tí a wá ń pè ní ọmọ ìlérí tí ẹ ṣe fún Olúwa kí ó lè ṣẹ. Àwọn ogun ọ̀run ti ń ṣílẹ̀kùn ayọ̀, wọ́n dẹ̀ máa ṣìdálẹ̀ fún yín. Ẹ dáríjì ọmọ yìí. Gbogbo ìkólẹ̀ ẹni sọ́tàrì ti kó lọ bá mi jà. Àmín ní orúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ ibi tí wọ́n lérò tẹ́lẹ̀ kó má bà ìròyìn ayọ̀ mi jẹ́. Máa fi kan gbà kan lọ́wọ́ mi. Máa fowó gbọ́mọ lọ́wọ́ mi o. Má fàlàáfíà gba ìyẹn lọ́wọ́ mi. Ìṣẹ̀lẹ̀ ibi tí wọ́n lérò tẹ́lẹ̀ kó má bà ìròyìn ayọ̀ mi jẹ́. ọ̀dẹ̀ dúró. Nwa tí ò sọnù kiri. Ó gbélé ayé ó pasán. Ó gbókè èèpẹ̀ bẹ́ẹ̀ ni ò rí nǹkan kan mú sí. Nwa ń wá owó kiri. Mo léèyàn kan kì í pa mọ́múnì pẹ̀lú lọ́hùn ọba. Ó wá mọ́ lọ́hùn ọba, ó gbé sẹ́gbẹ́ kan. Ń tẹ̀lé mọ́múnì kiri. Ẹ bá ń bí sọ ti lówó. Kò lè lówó o. Ọ̀nà àti lówó dá. Nígbà tó jẹ́ pọ́lọ́hùn ọba, òun lọ́ba owó, òun lọ́ba ọrọ̀, òun lọ́ba bàbá rẹ̀ nílé ayé tó wá mú tó jù lẹ́sẹ̀gbẹ́ kan. Bóò ni ó sì lówó. Ẹbí bọ́ ọba di Ọlọ́run rẹ mú, tó gbọ́ Ọlọ́run lọ́kan ṣoṣo, tó gbé Ọlọ́run tó gbé sínú odò ọkàn rẹ. Ìgbà náà lọ́ọ́ tọrọ lọ́wọ́ Ọlọ́run pé ó fẹ́ ire,
ní gbogbo orí ò mọ̀ tú ọ lọ́wọ́. ńgbọ́ wa ti wá gbọ́ lọ́hùn tó ti gbé sẹ́gbẹ́ kan tó rọ́ lọ́hùn rò tó gbọ́ lọ́hùn gbọ́ bó o lò ó ṣe lówó ó lè ní àbí kò gbówó àwọn àgbà ni wọ́n ní irun orí ààfin ewu ni abúkéré ẹrù bẹ́ẹ̀ ni ọ̀sọ̀ làlà àgbàjà ló ti kése rẹ̀ dénú ojoojúmọ́ ní ṣe ń pariwo tótótó adífá fún ṣẹ̀ṣẹ̀ tí í so lórí orò lálàdí ayé abù fún ṣẹ̀ṣẹ̀ tí í so lórí orò lálàdí ọ̀run ibi yẹn ni ìṣẹ̀ṣẹ̀ ẹni bàbá tó bí ni lọ́mọ nìṣẹ̀ṣẹ̀ ẹni orí ẹni tá a gbé wáyé ìnìṣẹ̀ṣẹ̀ ẹni táwa ni bàbá àṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ni bàbá àṣẹ̀ṣẹ̀ ó wá mọ ọlọ́run rẹ̀ ó gbé e lẹ̀ ó fi sẹ́gbẹ́ kan ìwà ń wá tí ò sọnù kiri tó bẹ́ẹ̀ bá rí ẹ sọ fún wípé mámọ́nì kì í ṣe ń téèyàn tẹ̀lé ọlọ́run ọba lè yóò dìmú kankan. ọ̀dà o èmi ń tèmi o ẹ̀ ń bá fẹ́ gbọ́ kó gbọ́. àkókò ń bọ̀ tí yóò dára bó bá lè ṣe jẹ́jẹ́. sẹ́ẹ̀bì ni. ọmọ ìlérí àṣẹ. ọmọ ìlérí àṣẹ. Mo ti sọnù sínú ẹ̀ṣẹ̀ òǹrẹ̀ Olúwa lórí mi ó kú fún mi lórí igi oore ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù. Mo ti ṣìnà sínú ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ Olúwa lórí mi ó kú fún mi lórí igi ọ̀rẹ́ ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù. Hallelujah, hallelujah, oore Olúwa lórí mi ó kú fún mi lórí igi oore ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù. Kò ṣòro rárá, kò ṣòro. Kò ṣòro rárá, kò ṣòro. Kò ṣòro fọ́lọ́run mi láti sọ̀rọ̀ mi dayọ̀. Kò má ṣòro fún ẹlẹ́dàá mi láti sọ̀rọ̀ mi dayọ̀. Ọ̀rọ̀ mi kò ṣòro Olúwa. Gbọ́ àdúrà mi Olúwa. Jọ̀wọ́ Jésù fetí sóhùn bẹ̀bẹ̀ mi. Nígbà tí mo bá kígbe pé ọwọ́ Ọlọ́run ayọ̀ mi, dákun jọ̀wọ́ gbọ́ àdúrà mi. Bàbá gbọ́ àdúrà mi Ọlọ́run. Jọ̀wọ́ Jésù fetí sóhùn bẹ̀bẹ̀ mi bí mo ti ń ké. Nígbà tí mo bá kígbe pé ọwọ́ Ọlọ́run ayọ̀ mi,
dákun jọ̀wọ́ túra mi. Má ṣe tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹnikẹ́ni. Sùúrù tó lọ́jọ́ ṣàlàní. Ọ̀rọ̀ tẹ́nìyàn sọ fún ni ó lè mú ni ṣìnà ògo. Àgọ aláàgọ tá a tẹ̀lé ó lè ba ìlérí Ọlọ́run jẹ́. Ṣọ́ra o ọ̀rẹ́ ṣọ́ra ṣe. Àní kò ṣọ́ra o ọ̀rẹ́ ṣọ́ra ṣe. Mú